ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà àwùjọ ọlọ́run ẹ̀rí ọba tó bá mú jàyà lólo adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí bàbá gbọ́ ọpẹ́ wa ọlọ́run má jẹ̀mú ya gba àyìn wa a ó yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ ayọ̀ kú ọba tí ò jẹ́ adé ẹni àrùkiri ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó dàpọ̀ máa yọ̀ fún wa ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tó wà pẹ̀lú ọba tó dì wá mú ọba tó mú wa rí ọjọ́ ìní àti àlàáfíà yìn lógo ohun olúwa náà rèé láti ẹnu ìyá àdúrà Eriabanise JP ètò wa láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú UK àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú Nàìjíríà níbí èyí tí wọ́n ní kí ohun olúwa yìí kó máa ṣe kíni kó máa tẹ̀síwájú mọ́mì dáàdì lórúkọ Jésù ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni àti àwọn ìgbìmọ̀ àti àwọn kọ́mítì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n ní kí ohun olúwa yìí kó máa tẹ̀síwájú lórúkọ Jésù ayé yìí ò ní ṣe dádúró ìrìn àjò ayé yìí ní orúkọ Jésù mo ní yóò máa tẹ̀síwájú ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín yóò tì yín lẹ́yìn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà ní orúkọ Jésù kò ní di títì pa iná ara iná ẹ̀mí ò ní jó yín ọ̀fà yìí ọ̀fẹ́ èṣù dẹ̀ ní báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù ẹ ti ń gbòòrò ẹ tún máa gbòòrò sí ni ní káàkiri àgbáláyé ní orúkọ Jésù Olúwa yóò dá yín mọ̀ ògo ọlọ́run yóò hàn nínú ayé yín Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ohun olúwa náà rèé ní ìjọ́ mẹ́jọ ló máa wá sí etí ìgbọ́ wa ètò yìí ó jẹ́ ètò ọlọ́run láti lè ṣe kíni láti lè máa fi bẹ ọlọ́run láti lè máa gbé ohùn àdúrà sókè fún gbogbo ojú àti ọkàn tó bá ń wo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn ní ìlú àti ìletò káàkiri àgbáláyé níbi tí ẹ ti ń wò ó ohùn olúwa náà rèé ó ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹ bá mi share rẹ̀ fún gbogbo ènìyàn wípé ìyá àdúrà Eriabanise JP wọ́n ti wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe share rẹ̀ yẹn lórúkọ ọlọ́run alààyè olúwa yóò ṣe ohun rere kàn yín ohun tí ayé yín yẹn fẹ́ gangan lórúkọ Jésù mú ni wọ́n share rẹ̀ dé ọ̀dọ̀ yín yóò sì tẹ̀ yín lọ́wọ́ tí a bá fẹ́ pè ìyá àdúrà Eriabanise JP ẹ pè wọ́n sórí tẹlifóònù nọ́mbà wọn fúnra mi ni màá gbé tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà Eriabanise JP náà rèé 070 57 84 23 11 àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn káàkiri àgbáláyé ní ìlú Amẹ́ríkà ní ìlú UK ní Dubai káàkiri bí wọ́n ṣe ń pè wọ́n ń jẹ́rìí sí agbára ọlọ́run àwọn mìíràn ó pè wọ́n ní ká gbàdúrà fún wọn lórúkọ Jésù ẹ ó rí ọwọ́ ọlọ́run ọkàn ọlọ́run yóò dàpọ̀ mọ́ ayé yín ohun tí ayé yín yẹn fẹ́ gan lórúkọ Jésù Olúwa yóò ṣe síbẹ̀ ọwọ́ ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín mo sọ pé tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun olúwa yẹn jẹ́ ká máa gbé bíbélì wa tìyá àdúrà náà nìyá àdúrà gbé lọ́wọ́ yìí nínú ẹ̀ náà láti ṣe àṣàrò a ó ṣe àṣàrò nínú rẹ̀ a ó dẹ̀ fi gba àdúrà a gba àdúrà a tún nà ọ̀pá àdúrà sí gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wa a gba àdúrà lórí ohun tó jẹ́ pé ohun tí ayé wa fẹ́ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú bàbá mọ̀mọ́ bí ẹ ṣe ń ṣe àrẹ̀tẹ̀dẹ̀ ń wò mí yẹn lórúkọ Jésù ohun tó yẹ ayé yín kí ọdún èkó tó parí ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín ẹ rí ọwọ́ ọlọ́run gbọgbọrọ ni yóò nà sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò sì ràn yín lọ́wọ́ yóò ràn lọ́wọ́ sí yín láti òkè wá ẹ rí ọwọ́ ọlọ́run ohun olúwa tí mo fẹ́ ká yẹ̀wò ní ọ̀sán yìí ó wà nínú ìwé àìsáyà 59 ìwé wòlíì àìsáyà 59 1 to 8 ní ọ̀rọ̀ yìí wà ẹ rí ó ní etí olúwa kò di láti gbọ́ ohùn wa
ọwọ́ Olúwa kò dẹ̀ wúwo láti fà wá lọ́wọ́ sókè. Kìkìdá ìṣedédé wa ń ló mú wa kùnà ògo Ọlọ́run. Àwọn máa wò pé kí ni ọ̀rọ̀ yìí dúró fún. Ẹ rí ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí. A rí ní gbogbo ìletò lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé àwọn máa gbàdúrà tó ní. A rí káàkiri àgbáláyé àwọn hóróhóró, àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ gan òun ni ilé ìjọsìn wà. Bó ṣe wà fún ẹlẹ́sìn ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ló wà fún ẹlẹ́sìn kejì. Ṣùgbọ́n bí gbogbo àwọn ilé ìsìn ṣe ń pọ̀ tó, ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ṣe ń pọ̀ sí i. Bí ilé ìjọsìn ṣe ń pọ̀ tó, bí wọ́n ṣe ń ké pè lọ́tún àti òsì, àwọn àbáláyé gan náà ń ṣe tiwọn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ń pọ̀ sí i. Mo wá ń bi wá léèrè tí a bá wo ìwé Isaiah 58:1-8 yìí. Wọ́n ní etí Olúwa kò wúwo láti gbọ́. Wọ́n ní ọwọ́ Ọlọ́run kò dẹ̀ wúwo láti ṣe kíni, láti fà wá lọ́wọ́ sókè. Wọ́n tún wá kó tiẹ̀ ní ibì kan pé àìṣedédé wa àti àwọn ọwọ́ ẹ̀jẹ̀ tó wà ní ọwọ́ wa àti ètè èké, ká máa búra ní ètè èké sí irọ́ tá a sì mọ̀ pé irọ́ ni. Ó léyìí mú ojú Olúwa kúrò ní ara àwọn ènìyàn. Ètè èké, a mọ̀ pé kíní yìí kò tọ́, a mọ̀ pé kíní yìí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí irọ́ pátápátá ni, ṣùgbọ́n a tún máa búra lórí rẹ̀. Àwa ní ojú Olúwa kò wá sí ara wa, bó ló ṣe lè fẹ́ wá? Ìbéèrè ni mò ń béèrè lọ́wọ́ wa mọ́mì dáàdì, brother sister, nígbà tá a mọ̀ wípé ọwọ́ wa kún fún ẹ̀jẹ̀, nígbà tí a mọ̀ pé ahọ́n wa kún fún irọ́, nígbà tí a mọ̀ pé etí wa kún fún ọ̀rọ̀ tí ò dára, ẹnu wa dẹ̀ sọ ohun tí ò dára. Báwo lọ́wọ́ Ọlọ́run ṣe lè gbà wá bá nì? Bó ni ọwọ́ Ọlọ́run ṣe lè fà wá lọ́wọ́ sókè bẹ́ẹ̀? Ó dẹ̀ ní nínú ìwé yìí, ó ní etí òun ò wúwo láti gbà wá, láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Ó ní kódà gan ọwọ́ òun ò wúwo láti fà wá lọ́wọ́ sókè. Àbájọ tí ẹlòmíràn gan gba àdúrà ní àkókò yìí ṣùgbọ́n tí ò rí ipasẹ̀ rẹ̀. Kí lohun tó wà ní ọwọ́ wa? Kí la lérò pé ohun tó wà lọ́wọ́ wa rèé? Èyí tó mú wá kùnà ògo Ọlọ́run. Kí la lérò pé ohun tó wà ní ọwọ́ wa rèé? Èyí tó mú ọwọ́ Ọlọ́run jìnnà sí wa. Kí la lérò pé ohun tí a fẹnu wá sọ ni èyí tá à ń wí rí pé ó mú ọ̀rọ̀ Ọlọ́run má ṣẹ nínú ayé wa. Kìkìdá ká ṣe kíni? Ká jẹ́ kí ọwọ́ wa, ọkàn wa kó ṣe kíni? Kó mọ́ níwájú Ọlọ́run. Àbájọ nínú ìwé Exodus òun náà sọ wípé a gbọ́dọ̀ gbọ́ ti àwọn tá bá lọ sínú Exodus 1 tá bá bẹ̀rẹ̀ sí kà á. A rí i pé ó pe àwọn kan ní ìyá àgbà ní ilé Ọlọ́run. Bó ṣe pè wọ́n ní ìyá àgbà ní inú ilé Ọlọ́run yẹn, kí la lérò pé ó jẹ́ ìtumọ̀ sí wa sí? Àwọn tó jí àgbàlagbà ní inú ilé Ọlọ́run yìí, ìjà ń gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu, débi pààlà gbọ́rọ̀ sí àwọn òbí wa lẹ́nu. Nígbà tí ènìyàn bá ti kùnà gbogbo àwọn ọ̀rọ̀ yìí, nígbà tí ènìyàn bá ti kùnà gbogbo ohun yìí, ó ṣeé ṣe kí etí Ọlọ́run kó má gbọ́ ohùn ẹ̀bẹ̀ ènìyàn. Ẹ lọ wo ìwé Àìsáyà yẹn dáadáa 59 ni 1-8 péré ni ọ̀rọ̀ yìí wà. Ọ̀rọ̀ yìí tó wà níbẹ̀ ó dàbí ọ̀rọ̀ ìbáwí, ó dàbí ọ̀rọ̀ ṣínilétí, ó dàbí ọ̀rọ̀ tó jẹ́ pé a lè gbọ́, a lè fi sòdùnwọ̀n ayé ara wa. Nítorí pé kí ni ohun tí à ń ṣe dádì? Kí ló ohun tí à ń ṣe? Kí ló wà ní ọwọ́ wa èyí tí ò jẹ́ kí etí Ọlọ́run kó gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa? Mọ́mì, kí ló ohun tó wà ní ọwọ́ wa tó dàbí ohun ẹ̀ṣẹ̀? Kí ló ohun tó wà lọ́wọ́ wa tó dàbí ohun ìkà
tá à ń wò ó pé ohun tí à ń ṣe ohun tó dára ni ṣùgbọ́n nípasẹ̀ èyí kò jẹ́ kí ọwọ́ Ọlọ́run kó ṣe kí ni kó fà wá lọ́wọ́ sókè. Dádì mọ́mì àfi ká lọ kọ̀ ọ́ sílẹ̀. Gbogbo ọwọ́ ẹ̀jẹ̀, gbogbo ọwọ́ ìkà tó wà ní ọwọ́ wa yẹn, gbogbo ètè èké, gbogbo ìbúra irọ́ ètò wà ní ọwọ́ wa yẹn, àfi tí a bá lọ fi sílẹ̀. Tá a bá fi sílẹ̀ a kàn máa wò pé kí ló dé tí lágbájá ń dán jù mí lọ. A máa wò pé kí ló dé tí làkàṣègbè ṣe ń ṣe kí ni tí ògo rẹ̀ tàn ju èmi lọ. Bóyá ẹni yẹn pé níwájú Ọlọ́run ìwọ ò mọ̀, ṣùgbọ́n nínú ọkàn rẹ ó máa fojú ẹlẹ́gàn wò ó, ṣùgbọ́n ní ojú ara rẹ ó máa fojú ẹ̀tẹ̀, ojú ẹni ẹ̀tẹ́ ó máa fi wò ó, ó sì jẹ́ ẹni tí ojú Olúwa ń bẹ ní ara rẹ̀. Kìkìdá ká ṣe kí ni ká fi ọwọ́ wa ká fọ̀ kó mọ́ níwájú Ọlọ́run, torí ọwọ́ òun ò wúwo láti gbà wá, ó ní etí òun ò wúwo láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Tí a bá lọ ka ìwé ìdáadáa ẹjá tó wo ìwé Exodus 23, òun náà fi ṣe kí ni òun náà fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí. Àfi ká jẹ́ olódodo níwájú Ọlọ́run, ká jẹ́ olódodo pọ́nbélé. Tí a bá jẹ́ olódodo pọ́nbélé níwájú Ọlọ́run, gbogbo ohun tá a fẹ́ ni yóò ṣe fún wa. Mọ́mì ẹ jẹ́ ká gba àdúrà, ẹ jẹ́ ká gba àdúrà ní ọ̀sán yìí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti Olúwa dáríjì mí. Tá a bá rí ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi tí ò jẹ́ kí ohun ẹ̀bẹ̀ mi kó wá sí ọ̀dọ̀ rẹ, Olúwa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ní wákàtí ọ̀wọ̀. Ẹ gba àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tí mo dá, èyí tí èmi ò wá mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, ṣùgbọ́n jẹ́ àkọsílẹ̀ níwájú Ọlọ́run alààyè pé ẹ̀ṣẹ̀ ni. Bàbá ó yá dáríjì mí, Ọlọ́run májẹ̀mú ó yá dáríjì mí. Lọ́gán ní ká mọ́ kí á ní orúkọ Jésù, Olúwa yóò dáríjì yín. Mọ́mì bí ẹ ṣe ń gba àdúrà yẹn tẹ́ ẹ sọ pé agbára ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀fẹ́ nínú ayé yín mọ́, mọ́mì dádì ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú yóò dárí ẹ̀ṣẹ̀ yín yẹn jì yín. Lẹ́yìn ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù, Olúwa yóò fọwọ́ rẹ̀ fà yín lọ́wọ́ sókè. Ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì bí ẹ ṣe ń ṣe àmì yẹn, mọ́mì bí ẹ ṣe ń ṣe àmì, dádì bí ẹ ṣe ń ṣe àmì yẹn, etí Ọlọ́run lórúkọ Jésù mo ní yóò tẹ́tí sí ọ̀rọ̀ yín ní ọ̀sán yìí. Èmi ò mọ tí ẹ fi béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tó ti pẹ́ tẹ̀ tí ì rí ìdáhùn. Ó sọ fún wa nínú Bíbélì yìí wípé etí òun ò wúwo láti ṣe kíni, láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Ó ní kódà gan owó òun ò wúwo láti ṣe kíni. Ọlọ́run àwọn ọlọ́run yóò fà yín lọ́wọ́ sókè ní ọ̀sán yìí. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì bí ẹ ṣe ń ṣàmì yẹn tẹ́ ń kí mi pé mo kú iṣẹ́ Olúwa yẹn, ọwọ́ Ọlọ́run èyí tí fani lọ́wọ́ sókè dádì, ọwọ́ Ọlọ́run tí mú yẹn já gbangba ní orúkọ Jésù yóò wọ inú ayé yín. Ẹ já lọ sọ fún Ọlọ́run, Olúwa dé etí rẹ sí àròyé mi ní ọ̀sán yìí, torí o ní etí rẹ kò wúwo láti gbọ́ ohùn ẹ̀bẹ̀. Ọlọ́run májẹ̀mú yá dé etí rẹ sílẹ̀ fún mi ní ọ̀sán yìí. Ohùn ẹ̀bẹ̀ mi sí ìwọ Ọlọ́run alààyè ó yá dé etí rẹ sílẹ̀ fún mi. Ọlọ́run májẹ̀mú yá gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi ní ọ̀sán yẹn. Gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú ní etí rẹ wúwo láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. O ní etí rẹ wúwo láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ àwọn bàbá màmá yìí. Ní orúkọ Jésù, ohùn ẹ̀bẹ̀ yín yẹn ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yá kó fòǹtẹ̀ lù ú. Èmi ò mọ ohun tí ẹ ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ọjọ́ tó ti pẹ́. Nígbà tí Ọlọ́run ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò yẹn, ọwọ́ Ọlọ́run tí dàn fún ẹ̀bì àdúrà ní orúkọ Jésù yá kó dàn fún ẹ̀bì àdúrà yín. Mọ́mì dádì, ọwọ́ Ọlọ́run tí máa dáhùn ẹ̀bì àdúrà lónìí ní orúkọ Jésù mo ní kó dáhùn fún ẹ̀bì àdúrà yín. Ẹ ó rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tí fa lọ́wọ́ sókè tí mú ní gbangba ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé yín. Mọ́mì dádì ní orúkọ Jésù ẹ rí ọwọ́ Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, ó ní gbogbo ọwọ́ ẹ̀jẹ̀ tó wà ní ọwọ́ wa, ẹ rí
bí èèyàn bá pa ẹ̀fọn lásán ẹ rí i pé yóò ní ẹ̀jẹ̀ bó ti jẹ́ pé ẹ̀jẹ̀ wa náà ni in ló wà tó ti fàmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàrà tá a pa báyìí ó ní ẹ̀jẹ̀ nínú. èmi ò sọ nípa pé bóyá ẹ pa ènìyàn ni, èmi ò sọ nípa pé bóyá a ti bà oyún jẹ́ rí ni, èmi ò sọ nípa pé a ti bà oyún jẹ́ fún ọmọ kan rí ni tó dàbí ẹ̀jẹ̀ ní ọwọ́ wa, ṣùgbọ́n mo fi wí ẹ̀fọn èyí tí a pa ṣùgbọ́n bí a ṣe pa ẹ̀jẹ̀ wà ní ọwọ́ wa. èyí tó jẹ́ pé eku la pa ni a wò ó títí tí a dẹ̀ fojú wa gán ni pé ẹ̀jẹ̀ eku yẹn mo ti pa, ṣùgbọ́n ó ní ọwọ́ ẹ̀jẹ̀ tó wà ní ọwọ́ wa. ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run májẹ̀mú, èmi ò mọ tí mo ti fọwọ́ mi pa ní ìgbà èwe mi rí ṣùgbọ́n tó ní ẹ̀jẹ̀ lára tó sì ní ìmí. Ọlọ́run májẹ̀mú tó bá jẹ́ ti èyí ló fi ń fi ìyà jẹ ògo mi lọ́wọ́lọ́wọ́. Ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa mú ọwọ́ ẹ̀jẹ̀ yẹn kúrò nínú ayé mi. Gbogbo agbára ọwọ́ ẹ̀jẹ̀ tó lè jà bẹ́ẹ̀ kó lè máa mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi, ó yá parẹ́ kúrò nínú ayé mi. ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ọwọ́ ẹ̀jẹ̀ nínú ayé mi, mọ́mì dáàdì, gbogbo ọwọ́ ẹ̀jẹ̀ nínú ayé yín, bóyá ẹ̀fọn lẹ pa ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run kọ sílẹ̀ pé ara ṣẹ́ ọwọ́ òun ni ó sì gbẹ ẹ̀mí ẹ̀ lọ́gán ní orúkọ Jésù. Gbogbo agbára ọwọ́ ẹ̀jẹ̀ yẹn kó kúrò nínú ayé yín, èyí tó lè máa fìyà jẹ ìrìn àjò ayé yín lọ́wọ́lọ́wọ́, èyí tó jẹ́ pé ọwọ́ ẹ̀jẹ̀ yẹn fi ìyà jẹ ògo yín yẹn, tó mú ògo tó yẹ kó tètè sáré kánmọ́kánmọ́, tó mú fàsẹ́yìn ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó dáríjì yín, ẹ ó rí àánú gbà, ẹ ó rí ọwọ́ Ọlọ́run yóò dáríjì yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú lórí èyí, Olúwa kó gbọ́ ẹ̀bẹ̀ yín. Gbogbo agbára ẹ̀jẹ̀ tàbí ẹ̀jẹ̀ abínibí tó lè máa fìyà jẹ ìṣelógo àti ìṣẹ̀dá yín lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Olúwa kó dáríjì. Ọlọ́run májẹ̀mú kó fi ẹ̀jẹ̀ Jésù ó yá kó fi parẹ́ kò nú ayé yín, kó wá ràn yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. À ń lẹ nínú ìpele àdúrà kejì. ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, gbogbo làálàá mi nínú ayé má jẹ́ ó já sásán. ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣe làálàá tó, Ọlọ́run májẹ̀mú o, gbogbo làálàá mi nínú ayé má jẹ́ ó já sásán. Ọba àwọn ọba má jẹ́ ó já sófo. ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo làálàá yín nínú ayé ní orúkọ Jésù mo ní ò ní já sásán. Màmá bàbá ní orúkọ Jésù mo ní kò ní já sófo. Làálàá yín nínú ayé ní orúkọ Jésù kò ní já sí asán. Lórúkọ Jésù mo ní kò ní já sófo. ẹ rí ọwọ́ Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dáàdì, mọ́mì, a lè wà nínú ayé yìí ká máa ṣe làálàá bá a ṣe ń ṣe làálàá àti jẹ àti mu yìí, ká tún dọ́run ká má lè ní ìsinmi. Gbogbo làálàá wa nínú ayé yìí kò gbọdọ̀ já sásán. Bíbí Ọlọ́run wa nínú ayé yìí kò gbọdọ̀ lọ lọ́wọ́ òfo. ẹ mọ̀ wípé wàhálà pọ̀ nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́, àti ṣe ilé ayé àti jẹ àti mu gan le koko. Ọlọ́run májẹ̀mú o, mo gbàdúrà fún yín mọ́mì dáàdì, bí ẹ ṣe ń ṣe àmì yẹn, gbogbo làálàá yín nínú ayé yìí ẹ gbọdọ̀ ṣe lásán ká ẹ tó ṣe kíni ká ẹ tó dọ̀run ká ẹ má ní ìsinmi. Gbogbo làálàá yín ní orúkọ Jésù kò ní já sí asán. Mo gbàdúrà fún yín lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo làálàá yín nínú ayé ní orúkọ Jésù kò ní já sófo. ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run, ẹ porúkọ Jésù ní ìgbà mẹ́ta. Dádì, mọ́mì, ẹ pè mí mọ́ ní ìgbà kan tó. Ọlọ́run májẹ̀mú o, gbogbo ogun tí máa ń mú ogun jáde ní ara èèyàn, ogun ni máa ń mú ogun jáde. Ọlọ́run májẹ̀mú, mi ò fẹ́ fi ilé ayé mi ja ogun mọ́. Mo fẹ́ máa ròyìn wo ògo Ọlọ́run alààyè ní. Ogun tí máa ń mú ogun bànújẹ́ jáde nínú ayé ènìyàn, èyí téèyàn máa sáré kiri, téèyàn máa lọ bá àwọn tó yẹ kó ràn lọ́wọ́ tí wọ́n sì ní ṣàánú fún un. Ogun tó lè máa lé ìrìn àjò ayé mi kiri láti lọ bá àwọn tí ó fi mí ṣẹlẹ́yà, fi mí ṣe yẹ̀yẹ́. Ní orúkọ Jésù, má jẹ́ rí ogun lórí ayé mi. ẹ gbàdúrà yé, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ogun tó lè mú ogun jáde, bàbá o, nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi,
lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yẹ tẹ̀pa ọba àwọn ọba lórí ayé yín ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú tẹ̀rì ogun tí máa ń mú yàn sáré lọ bá ẹni tí ò yẹ kó ṣèyàn lóore ṣùgbọ́n tẹ̀yìn ó tún lọ bá tẹ̀yìn ó lọ fẹ̀sìn rẹ̀ sí lọ́wọ́ ní orúkọ Jésù mo ní kò ní ṣẹlẹ̀ sínú ayé yín mọ́mì dáàdì tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ bàbá kan ni mò ń wò yìí gbogbo àwọn tẹ́ ẹ fẹjọ́ yín sùn wọ́n fi yín ṣẹlẹ́yà ní góra gbogbo àwọn tẹ́ ẹ fẹjọ́ yín sùn wọ́n fi yín ṣẹ̀sín ní mo pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀mí afini ṣẹ̀sín nínú ìrìn àjò ayé yín gbogbo ẹ̀mí afini ṣẹ̀sín lórí ìrìn àjò iṣẹ́ yín lónìí ní orúkọ Jésù ó yẹ kí wọ́n gbèrè tìjú dádì mọ́mì ẹ ṣe àmì ẹ̀mí tó fi yín ṣẹ̀sín yẹn lórúkọ Jésù Olúwa yóò tẹ̀ pa gbogbo agbára ẹ̀sìn nínú ayé yín èyí tí ò jẹ́ mọ́ kí wọ́n fi yín ṣẹlẹ́yà ṣùgbọ́n wọ́n fi yín ṣẹlẹ́yà nítorí pé kù díẹ̀ káàtó lónìí ní orúkọ Jésù wọ́n gbèrè tìjú ni Ọlọ́run májẹ̀mú yóò jẹ́ wọ́n gbèrè tìjú torí Olúwa yóò rán àánú kan sí yín mọ́mì dádì sísítà bírọ́dà mi Ọlọ́run yóò rán àánú kan sí yín àánú yìí yóò ẹ ó sì máa jẹ́ títí dòpin ayé yín ni bẹ́ẹ̀ ni Olúwa wí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dádì á lọ tún gbàdúrà yìí ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹni tí ògo rẹ̀ ọ̀hàn tó bá lòun ó fògo ayé mi ṣòfò dànù ẹ rí obìnrin wọn pọ̀ wọ́n máa fi ògo rẹ̀ wọ́n máa fi ìrìn àjò ayé rẹ̀ wọ́lẹ̀ ni ẹ rí inú ìdè ni ọ̀tá fi sí àfijọ́ tó bá Jésù pàdé àfijọ́ tó bá Ọlọ́run rẹ̀ pàdé ló tó bọ́ nínú rẹ̀ wọ́n máa dé mọ́lẹ̀ ni ẹ rí ẹni tó ní ìsun ẹ̀jẹ̀ ní àìmọye ọdún ó ti tẹ̀ kọ́rọ́dọ́ wọ́n ti ba ayé rẹ̀ jẹ́ nítorí pé kí ni ìsun ẹ̀jẹ̀ ara rẹ̀ kò wúlẹ̀ dádúró ní ìgbà kan ó ti funfun wọ́n máa fi ìrìn àjò ayé rẹ̀ wọ́lẹ̀ ni tálẹ̀ tó lòun wọ́n fi ìrìn àjò ayé yín wọ́lẹ̀ tó yẹ kẹ́ ẹ tètè ṣe ní kọ́mọ́kíá ní tó yẹ kẹ́ ẹ tètè ṣe ní age of 18 years dádì mọ́mì ewu ti dé orí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ò tí ì ṣe é bàbá o lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò já ayé yín pẹ̀kú lọ́wọ́ wọn gbogbo ẹ̀mí afiniṣẹ̀sín ni gbogbo ẹ̀mí adánidúró ni gbogbo ẹ̀mí tí máa dàyàn dúró wípé ẹni wájú kó dèrò ẹ̀yìn ni lónìí ní orúkọ Jésù mọ́mì Ọlọ́run yóò fẹ̀mí ẹ̀ ṣòfò dànù èmi ò fẹ́ mẹ́ni tí wù kó ṣe mo dúró lórí àpáta ayérayé mo bú jáde nínú ẹ̀jẹ̀ Jésù mo gbàdúrà fún yín pé gbogbo agbára tó lòun ó fa ìrìn àjò ayé yín sẹ́yìn tó ní gbogbo tó yẹ kẹ́ ẹ tètè ṣe yẹn òun yóò sọ di ọjọ́ tó pẹ́ nínú ìrìn àjò ayé yín ni lónìí ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni mọ́mì dáàdì mo ní yóò gbèrè tìjú ni brọ́dà mi mo ní yóò gbèrè tìjú sísítà mi mo gbọ́ ọ̀rọ̀ yìí sínú ayé yín wípé gbogbo tó yẹ kẹ́ ẹ ti ṣe wọ́n sì mú ọ̀nà kan wọ́n sì fi dè yín mọ́lẹ̀ kí ló ń tó fi dè yín mọ́lẹ̀ ni wípé àní ò ní rí aya rere fẹ́ àwọn ẹlẹ́tàn ni yóò máa bọ́ sí lọ́wọ́ àní ò ní rí ọkọ rere fẹ́ àwọn ẹlẹ́tàn ni yóò máa bọ́ sí lọ́wọ́ ni wọ́n sọ wọ́n wá dàbí pé wọ́n wá sọ ìdò nígbà kílẹ̀ ń tà mo pa á láṣẹ ní ọ̀sán yìí gbogbo agbára tó lòun ó dá dúró yín dúró sójú kan yẹn tó lòun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ brother sister ní orúkọ Jésù Olúwa yóò já yẹn gbà kó lọ́wọ́ wọn gbogbo agbára náà ní wákàtí wọn ní orúkọ Jésù wọn ó gbèrè tìjú ni ayé yín kó bẹ̀rẹ̀ sí sún síwájú ayé yín kó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ògo Ọlọ́run kó hàn nínú ayé yín ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ gbàdúrà àdúrà àwọn bàbá àmọ̀mọ́ wa wọ́n ní àdúrà ló ń gbà agbára kọ́ ẹ jẹ́ sọ fún Ọlọ́run májẹ̀mú gbà mí lọ́wọ́ ẹni àfàkókò ẹni ṣòfò àkókò bàbá kan ni wọ́n fi ń ṣòfò lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fi àkókò bàbá yìí ṣòfò mọ́mì wọ́n fi àkókò yìí ṣòfò lọ́wọ́lọ́wọ́ wípé àníṣẹ́ ọmọ tó yẹ kó tètè bí kó yẹ kó ti tètè ní ìsinmi ẹ rí àwọn ọmọ ẹni ọ̀sẹ̀sẹ̀ àwọn ọmọ tó yẹ kó ti di grandpa kó ti di grandma ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n mú ìfàsẹ́yìn bá ìrìn àjò rẹ̀ Ọlọ́run májẹ̀mú yóò já ayé yín gbà ní ọ̀sán yìí ẹ jẹ́ gbàdúrà ni ẹ pè mí mọ́ ní ìgbà kan tó Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun afẹ́kókò ẹni ṣòfò ẹ̀mí má já ayé mi gbà lọ́wọ́ ogun afẹ́kókò ẹni ṣòfò ogun afẹ́kókò ẹni wọ́lẹ̀ ogun afẹ́kókò ẹni ṣòfò yá já ayé mi gbà kó lọ́wọ́ wọn ẹ gbàdúrà yìí
orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ogun afàfọ́kọ ẹni ṣòfò ní orúkọ Jésù Olúwa kó gba ayé yín kúrò lọ́wọ́ ẹ̀ ogun afàyè ẹni wọ́lẹ̀ a fi àkókò ẹ̀yin wọ́lẹ̀ ní orúkọ Jésù Olúwa kó gba ayé yín kúrò lọ́wọ́ wọn mọ́mì dáàdì ẹ ò rí ọ̀nà lọ ogun Ọlọ́run yóò hàn nínú ayé yín ẹ dáná oúnjẹ fún wọn wọ́n wà tún jẹ bẹ́ẹ̀ ni mo lè dáná oúnjẹ fáwọn ọ̀tá yín wọ́n tún wá jẹ níbẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe rí torí Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn kù 3 péré ká tó lọ sínú ìpele mìíràn ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí Olúwa rán olóore aláàánú tèmi sí mi olóore aláàánú tí ò ní ìrègùn nínú olóore aláàánú tí ò ní ìrègùn nínú àwọn oore kan wà dáàdì mọ́mì mo fẹ́ sọ fún yín pé àwọn oore kan wà tó yẹ pé oore yẹn kò ní ìgbìmọ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín sà bẹ́ẹ̀ ni mà àwọn oore kan wà tó yẹ pé oore yẹn kò ní ìgbìmọ̀ kò ní kọmitì nínú bẹ́ẹ̀ ni àwọn oore kan wà pé wẹ́ṣẹ́ ẹjẹ́ ká pe àwọn lágbájá ẹjẹ́ pé kínní ná kájọ jókòó kájọ sọ ǹjẹ́ a lè ṣe lágbájá lóore yìí oore ti ènìyàn nìyẹn dádì mọ́mì mi bọ́lọ́run bá lòun dé sínú ayé yẹn lé ní ó kú òsì oore Ọlọ́run kò ní ìgbìmọ̀ kò ní kọmitì nínú ẹjẹ́ sọ fún Ọlọ́run wò mí láti ọ̀run wá oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú Olúwa ṣe fún mi kọ́dọ̀ ìkó tó parí Ọlọ́run má jẹ̀mú oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú ó yá ṣe fún mi kọ́dọ̀ ìkó tó parí ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú dáàdì mọ́mì ní orúkọ Jésù Olúwa yóò ṣe fún yín ẹ gbàgbọ́ ọmọlé Ọlọ́run má jẹ̀mú yóò ṣe fún yín oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú ní orúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdì kan ni mò ń wò yìí dáàdì ní ọ̀rọ̀ tí mo sọ lọ yẹn mi ò tún sọ tán kí náà ni ọ̀rọ̀ yẹn ní wípé ogun afàkókò ẹni ṣòfò wọ́n ní nítòótọ́ ni gbogbo àwọn obìnrin ó dàbẹ̀ wípé àwọn dà nǹkan sí ara ni àbí ẹ̀ tí àwọn da ohun ìgbọ̀nsẹ̀ sí ara ni wọ́n ṣe máa ń wu àwọn wọ́n ní ọwọ́ yìí ti wà ní ọjọ́ tó ti pẹ́ àbàwọ́n ni ẹjá lọ sọ fún Ọlọ́run mọ́mì náà ní bí tàwọn náà ṣe rí nìyẹn wọ́n wá ń tọ̀ yín wọ́n ti lò yín wọ́n ti fẹ́ lò gbó ẹjá jọ sọ fún Ọlọ́run ọwọ́ àbàwọ́n tí ọ̀tá fi sínú ara mi wọ́n á fi sínú ara ẹlòmíràn kò ní rìnà rí ó dàbí gíngì àti ẹ̀yìn gíngì ni ẹ rí pé kí gíngì tó lè ríran wọ́n tún fi nǹkan mìíràn pa lẹ́yìn bíi búlù tàbí kọ́lọ̀ mìíràn wípé kó lè bá a mọ́ hàn ṣùgbọ́n tí a bá ha ti ẹ̀yìn rẹ̀ ń kúrò a rí pé àgangan bíi tí a ha yẹn a ò lè rí ìnà rí ara wa níbẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí fún ìṣẹ̀dá tí wọ́n bá fi ògo rẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mọ́mì sísítà mi bó ṣe rí ni mo sọ fún yẹn ẹ̀yin ẹ mú kíngí ẹ há ibìkan ní ibẹ̀ bóyá ní òkè ẹ há dáadáa ẹ má jẹ́ kí kọ́lọ̀ tí wọ́n fi sí lẹ́yìn ẹ má jẹ́ kó hàn mọ́ ẹ̀yin ẹ wo ara yín ẹ rí i pé ọ̀gangan bí ẹ gbé sí yẹn ibi tó ti ní àmì ní ìsàlẹ̀ òun nìkan lẹ́yìn tí máa rí ara yín bóyá ó ti kọjá bí orí ẹ ò lè rí orí níbi tí yẹn bí ògo ènìyàn ṣe rí nìyẹn bí ìrìn àjò ènìyàn ṣe rí nínú ayé nìyẹn ẹni wọ́n bá ti gbé àgọ́ rẹ̀ kúrò tí wọ́n fi àgọ́ mìíràn sí fèéfèé ni ìran rẹ̀ yóò máa dàbí ìgbà tí gíngì yẹn kò ríran mọ́ ó ní àmì tí wọ́n fi sí yín lára nìyẹn ẹjá sọ fún Ọlọ́run májẹ̀mú Olúwa sí àbàwọ́n ayé mi kúrò ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa brọ́dà ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa mọ́mì mi ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa àbàwọ́n yẹn ń bẹ lórí iṣẹ́ fún ẹlòmíràn dádì àbàwọ́n yẹn ń bẹ lórí iṣẹ́ ní ọ́fíìsì mìíràn nítorí pé tí ènìyàn bá débẹ̀ ní òní tó bá lóun wọ́n padà wá àbàwọ́n yẹn á ti tún jẹ jáde wọ́n á ní ẹ má jẹ́ á lọ bẹ̀ mọ́ bó sì jẹ́ kọ́ńpìnì ni wọ́n ẹni tí ò dáa tí ò lọ́rọ̀ re tó máa bú àwọn ènìyàn mìíràn yóò sì máa rí èèyàn ju ẹni tí ó ṣe dáadáa lọ bẹ́ẹ̀ ni àbàwọ́n ni ẹja sọ fún Ọlọ́run ní ọ̀sán yìí Olúwa ní ká gbé ohùn àdúrà yẹn sókè ní ìgbà 3
Ọlọ́run májẹ̀mú àbàwọ́n tó farasin nínú ara mi, àbàwọ́n tó farasin lórí iṣẹ́ mi, àbàwọ́n tó farasin lórí ìṣẹ̀dá mi, Ọlọ́run bá mi ṣí ti gbòǹgbò tí gbòǹgbò, Ọlọ́run bá mi wú kúrò nínú ayé mi. Ó yá mú àbàwọ́n kúrò, ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọwọ́ àbàwọ́n tó wà nínú ìrìn àjò ayé yín yẹn, Ọlọ́run májẹ̀mú ó yá wú ti gbòǹgbò tí gbòǹgbò, ọba tó pọ̀ nípa àti bóyá wú ti ẹ̀ka tí ẹ̀ka, gbogbo ọwọ́ àbàwọ́n, agbára àbàwọ́n nínú ayé yín ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yá kánájò, Ọlọ́run yá kánájò, gbogbo ọwọ́ àbàwọ́n lórí iṣẹ́ yín yẹn, lórí ọ́fíìsì yín, lórí ṣọ́ọ̀bù yín yẹn, lónìí ní orúkọ Jésù. Olúwa májẹ̀mú ó yá kán iná jó. Mọ́mì dáàdì ẹ ò ní gbúrú àbàwọ́n yẹn mọ́. Tẹ́ ẹ bá ní ìgbàgbọ́, ẹ ò ní gbúrú àbàwọ́n yẹn mọ́. Gbogbo ọwọ́ tó dàbí ó dàbí pé wọ́n wá tọ̀ yín yẹn, mọ́mì wọ́n ti sọ yín di ìyá ṣùgbọ́n kò tí ì ṣe adé lórí. Wọ́n ti sọ yín di mọ́mì, wọ́n fẹ́ lè máa pè yín girama ṣùgbọ́n kò tí ì ṣe adé lórí. Gbogbo àwọn ọmọ tó yẹ kẹ́ ẹ ti kó ti máa pè yín girama gan, wọn ò tí ì dé. Ọwọ́ àbàwọ́n tí ọ̀tá gbé sínú ayé yín ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú ó yá ti ṣí dànù. Ọba àwọn ọba ti ṣí kúrò. Gbogbo ọwọ́ àbàwọ́n yẹn nínú ayé yín dádì tó dàbí pé ìyá wọn ti máa pè yín grandpa tó jẹ́ pé kì í tí ì sí ààyè orí ọ̀fẹ́ rú ẹ̀, tó bá dàbí pé obìnrin á gbowó lọ́wọ́ yín bò báyà àwọn ètò nírí wọn mọ́. Lónìí ní orúkọ Jésù, ọwọ́ àbàwọ́n yẹn ṣí kúrò nínú ayé yín. Ọba àwọn ọba ó yá fọwọ́ tútù síbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà méjì tó kù rẹ̀ lórí àbàwọ́n yẹn ni. Bẹ́ẹ̀ ni mọ́mì Olúwa ní ká gbóhùn àdúrà yẹn sókè ní ìgbà mẹ́ta. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára. Àbẹ́ni ìdílé mìíràn wà tó jẹ́ pé wọn kì í wọ 70 years wọn fi kú. Ara àbàwọ́n ni. Ìdílé mi wà tó jẹ́ pé wọ́n máa níjọ́ wọn máa lọ bèrè ni. Wípé ká tó lè fẹ́ lágbájá irú ìdílé wo ló ti jáde, ṣé wọn èé ya wèrè ń bẹ̀? Ṣé wọn èé ṣe kíni? Ṣé wọn èé kú ní rèwerèwe ń bẹ̀? Ṣé wọn èé ṣe kíni? Ṣé wọn èé bí àbí síwín nílé wọn? Ẹ rí i pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ayé ẹni sì kò sí orí ọ̀fẹ́ àti mọ wádìí irú bẹ́ẹ̀ mọ́. Bí àbàwọ́n ìdílé nìyẹn, ẹ já sọ fún Ọlọ́run. Èmi ọmọ àbàwọ́n ìdílé mi, àbàwọ́n ìdílé tó lè máa mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi, àbàwọ́n ìdílé láti ilé ìyá àti bàbá mi tó lè máa mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi, tó jẹ́ pé gbogbo tó yẹ kí n ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ ń tí ì ṣe, mò ń gbóòórùn rẹ̀ ni wọn ètí ìdáwọ́lé. Ọlọ́run májẹ̀mú yá parẹ́ kúrò lónìí. Ọba àwọn ọba yá parẹ́ kúrò lónìí. Ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, ẹ̀mí mímọ́ o. Gbogbo ọwọ́ àbàwọ́n tó jẹ́ àbàwọ́n ègún ìdílé nílé ìyá abilé bàbá, lónìí ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yá parẹ́ kúrò nínú ayé mi. Ọba tó pọ̀ nípa àti bóyá parẹ́ kúrò nínú ayé mi. Gbogbo ọwọ́ àbàwọ́n ègún ìdílé yẹn ní orúkọ Jésù, má jẹ́ ó jẹ́ ìpín mi àtàwọn ọmọ mi mọ́. Lórí ọmọ ọmọ ní orúkọ Jésù, má jẹ́ ó jẹ́ ìpín àwọn ọmọ mi mọ́. Ọlọ́run májẹ̀mú lórí ọkọ ọmọ, má jẹ́ ó jẹ́ ìpín wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà ìkẹta ni t'Olúwa ní ká gbóhùn àdúrà yẹn sókè. Kò sí ẹnikẹ́ni nínú wa tó lè sọ pé òun ò ti kọ́kọ́ gba ibì kan kọjá kó tó dé ibùjókòó rẹ̀. Kò sí ẹnikẹ́ni nínú ọkùnrin tàbí obìnrin tí ó lóun ò ti kọ́kọ́ gba ibì kan kọjá kó tó dé ibi tó jẹ́ pé ó ti fẹ́ ìyàwó rẹ̀. Ẹ mọ̀ pé ìfàyàkan àyà gan ègún bẹ ní ara rẹ̀. Ègún wo ni mo ti fara kó láti ara ìfàyàkàyà? Bẹ́ẹ̀ ṣe sọnù. Ègún wo ni mo fara kó láti ìfàyàkàyà tó jẹ́ pé ohun tó yẹ kí n tètè ṣe wọn ètí ṣe, tó bá mú ìfàsẹ́yìn bá mi, tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi. Gbogbo ègún ìfàyàkàyà ní orúkọ Jésù yá wù ẹ́ kúrò nínú ayé mi. Gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ègún ìfàyàkàyà ní òní nínú orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yá mú kúrò nínú ayé mi. Mọ́mì dáàdì, Ọlọ́run májẹ̀mú kó mú kúrò nínú ayé yín. Àbàwọ́n náà lòun náà jẹ́ bí ìgbà tí a bá fi epo kínkínní tá a tá sára aṣọ funfun ni. Kò sẹ́ni tí ó rí tí ò ní mọ̀ pé epo àbàwọ́n ti wà lára aṣọ yìí. Bẹ́ẹ̀ ni àbàwọ́n ṣe jẹ́ lára ìrìn àjò ayé ènìyàn. Gbogbo ọwọ́ àbàwọ́n ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó mú kúrò nínú ayé yín.
mọ́mí ẹ ṣàmì dáadáa, dáàdì ẹ ṣe àmì yìí. Ó ní kìkìdá àwọn tó bá gba wòlíì gbọ́ wọ́n mọ̀ jèrè wòlíì mọ̀ ní. Dáàdì mọ́mí ẹ mọ̀ ṣe àmì yìí dáadáa. Ọwọ́ àbámọ̀ yẹn máa jẹ́yàn kó lójú kan, yìí máa jẹ́yàn máa yípo lójú kan náà ní bí àga tí ń bẹ nílé àwọn bàbá. Gbogbo ọwọ́ àbáwọn yìí máa jẹ́yàn òyípo ní bí iṣẹ́ àtọwà nílé àwọn bàbá. Tó yẹ pé yóò máa mi sọ́tún mi sósì, tó yẹ pé ibi tó yẹ kó tètè dé ga kò ní tètè débẹ̀. Lónìí ní orúkọ Jésù ọwọ́ àbáwọn yẹn kò nínú ayé yín. Gbogbo ọwọ́ àbáwọn yẹn ní orúkọ Jésù ẹ mọ́mì dáàdì ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú yóò ràn yín lọ́wọ́. Ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Dáàdì mọ́mì bí ẹ ṣe ń tẹ̀ yẹn, Ọlọ́run májẹ̀mú yóò fi ohun rere tẹ ayé yín. Mọ́mì dáàdì mo ní ọwọ́ Ọlọ́run alààyè bí ẹ ṣe na ọwọ́ tí mò ń rí ọwọ́ yín yẹn, ọwọ́ Ọlọ́run alààyè ó yá kó wọ orí ayé yín lọ. Ohun tó yẹ ayé yín ó yá kó lọ bá mi fi síbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìṣíkẹta là ń lọ nínú àdúrà rẹ̀ yìí o. Àdúrà ìṣíkẹta là ń lọ nínú rẹ̀ yẹn, já lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa gbé ayé mi síbi tó yẹ mí. Ó ń gbé ayé àwọn kan lọ́wọ́ ní ìsìn, ó ń gbé lọ́wọ́ síbi tó yẹ wọ́n. Níbi tí ọ̀rọ̀ ayé wọn fẹ́, tí wọ́n ń bèèrè lọ́wọ́ Ọlọ́run, ó dẹ̀ ń ṣe é fún wọn. Ọlọ́run májẹ̀mú tèmi náà ń bèèrè rè. Ọba tó pọ̀ nípa àtẹ́gbọ́rọ̀ ohun tí mò ń bèèrè rè. Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún ayé mi, fi ayé mi síbi tó wù mí, ní ohun rere tó wù ayé mi tí mo fẹ́ káyé mi kó jẹ́. Ní orúkọ Jésù ó yá jẹ́ káyé mi kó jẹ́ ní wákàtí ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú ayé mi yẹ fún ògo rere, ayé yín yẹ fún ògo rere, ògo titun tó yẹ ayé yín. Ògo àtijọ́ ẹgbẹ́ tì sí ẹgbẹ́ kan. Olúwa kó fún yín ní ògo mìíràn. Ògo titun bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, yá kó fún yín ní ògo titun. Ògo titun tó yẹ ayé yín ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó fi sínú ayé yín. Ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Brọ́dà yìí sọ pé mi ò gba àdúrà yìí fún àwọn tó dáadáa. Wọ́n ní ìhà ti àwọn èyí tí ó máa jẹ́ èyí tí ó bá wọn pẹ́ títí dalẹ́, ìní kọ́lọ́run kò ṣe fún àwọn ẹgbẹ́ àgbàdúrà yìí. Brọ́dà ẹ ò ní ṣì mú mọ́. Lẹ́yìn ìgbà tá a ti mú ọwọ́ àbàwọ́n yẹn kúrò, mọ́mì lẹ́yìn ìgbà tá a ti mú ọwọ́ àbàwọ́n yẹn kúrò, ọjà tẹ́ ọ̀nà títí dòpin ayé yín, tẹ́ ẹ̀nà lánàá dalẹ́, tẹ́ ò ní dọ̀tá ara yín, ńlọ Ọlọ́run yóò pèsè fún yín. Ẹ jẹ́ àgbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Dáàdì mọ́mì, ìhà tí yín ètí ó bá yín kalẹ̀, ètí ikú òjijì ò ní jẹ́ ayé gbà lọ́wọ́ ara yín, ètí ẹni bí ò ní gbà lọ́wọ́ yín, ètí ogun ọ̀rẹ́ tí ń já obìnrin gbà mọ́ yín lọ́wọ́ yìí, ogun ọ̀rẹ́ tó ń já ọkọ gbà mọ́ yín lọ́wọ́ yẹn, tí òfin ní ráyè mọ́ ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé yín. Ogun ọ̀rẹ́ tí ń gba ọkọ lọ́wọ́ yín, ogun ọ̀rẹ́ tẹ́ finú tán ṣùgbọ́n tí ó tún lọ dọ́bù kírọ́ọ̀sì láti gba ọkùnrin yẹn, yóò máa ní ọkùnrin tí fáìn jù ọ lọ ń bọ́ lọ dá a sí. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run kó pín yín níyà pẹ̀lú ọ̀rẹ́ burúkú bẹ́ẹ̀. Ogun ọ̀rẹ́ tó ń gba yín kúrò nílé ọkọ yẹn, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó dáwọ́ wọn dúró. Kọ́lọ́run kó ràn yín lọ́wọ́, kó ràn àánú sí yín. Ètò ẹ̀fẹ̀ mú yín ní orúkọ Jésù kò ní bọ́ mọ́ yín lọ́wọ́. Mọ́mí ẹ gbàgbọ́, ọkùnrin tí ẹ fẹ́ tó mú yẹn ní orúkọ Jésù mo ní ò ní bọ́ mọ́ yín lọ́wọ́. Ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A wá lọ sọ fún Ọlọ́run nínú iṣẹ́ àdúrà kẹta là ń lọ yìí. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa mú ìfòòró àti ìdààmú kúrò nínú ìrìn àjò ayé mi. Mọ́mì ní lórí àwọn ọmọ etí ẹ̀ ni, wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn ọmọ àwọn yìí. Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀. Dáàdì Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀. Gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń ba ìwà rere jẹ́ yẹn, Ọlọ́run á yà wọ́n pẹ̀lú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ yẹn. Ẹ ó ní ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ yìí. Ẹ já sọ fún Ọlọ́run. Gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń fi àwọn ọmọ mi fẹ́ máa dààmú mi, gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń fi àwọn ọmọ mi fẹ́ máa fòró mi yìí, lónìí ní orúkọ Jésù Olúwa kó gbàgbà lọ́wọ́ wọn. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó fẹ́ máa gbà àwọn ọmọ lọ́wọ́ yín, tó fẹ́ máa fò àwọn ọmọ yín fòró yín, mọ́mì dáàdì bí mo ṣe rí ọwọ́ yín yẹn, lórúkọ Jésù Olúwa yóò sọ wọ́n di ọ̀tá wọn.
ìjà tí ò ní ṣe é parí mọ́mì fún mi ọlọ́run májẹ̀mú yóò sọ àwọn ọ̀tá àwọn ọmọ yẹn yóò sọ wọ́n dọ̀tá ara wọn gbogbo ọwọ́kọ́wọ́ tí wọ́n mọ̀ láwọn ọmọ gbé láti mọ̀ fi àwọn ọmọ yín fi dààmú yín lónìí ní orúkọ Jésù wọ́n gbèrè tìjú mọ́mì dádì bí mo ṣe ń wò yín yẹn ọwọ́ ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ọwọ́ ọlọ́run yóò fà yín lọ́wọ́ sókè ẹ ó rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún ọlọ́run ẹjá sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa rán olóore sí mi aláàánú kan ṣoṣo èyí tó ju ẹgbẹẹgbẹ̀rún ènìyàn lọ ọlọ́run rán sínú ayé mi ní wákàtí ọ̀wọ̀ yẹn gbàdúrà yìí orúkọ Jésù ọlọ́run májẹ̀mú o aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹẹgbẹ̀rún ènìyàn lọ èyí tí kì í ní ìrègùn nínú ó yá rán sí mi ọlọ́run májẹ̀mú kó rán olóore sí yín olóore aláàánú ńlá ó yá kó rán sí yín aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹẹgbẹ̀rún ènìyàn ó yá kó rán sí yín kó rán sínú ayé yín ẹ ó rí ọwọ́ ọlọ́run yóò ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà yín kù méjì péré ẹjá lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára yìí gbọ́dọ̀ fi ìrárẹ̀ àti ìráhùn lo ayé mi ìrárẹ̀ àti ìráhùn gbọ́dọ̀ fi lo ayé mi Olúwa mú ìrárẹ̀ àti ìráhùn kó nu ayé mi kí ló ń jẹ́ ìrárẹ̀ ọmọ ọlọ́run kì í mọ̀ kí ló ń jẹ́ ìráhùn ọmọ ọlọ́run kì í mọ̀ yá mú ìrárẹ̀ àti ìráhùn kó nu ayé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Olúwa mú ìrárẹ̀ àti ìráhùn kó nu ayé mi mọ́mì dáàdì ìrárẹ̀ àti ìráhùn kò yí ayé yín ọlọ́run yóò mú ìrárẹ̀ àti ìráhùn kó nu ayé yín ẹ rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù ẹ lọ sọ fún ọlọ́run lórí àdúrà ti dáàdì ni bẹ́ẹ̀ ni gbogbo mọ́nítọ́rì tí wọ́n fi ń mọ́nítọ̀ ògo ayé yín yẹn láti ìlú yín wá tí wọ́n lẹ́ẹ̀ní mú nǹkan kan bọ̀ bẹ́ẹ̀ ṣe lọ lẹ́sẹ̀ bò yẹn dáàdì mọ́mì wọn ó gbèrè tìjú ni ẹ já sọ fún ọlọ́run ọwọ́ tó lòun ọ̀dà ayé mi dúró tó ní wò ní mú ohun rere bọ̀ ní ìlú àti ìletò tí mo wà yìí ní orílẹ̀-èdè tí mo wà yìí èyí tí ayé ti mọ̀ mí ṣùgbọ́n tí wọ́n fẹ́ jẹ́ kí ìkójọpọ̀ owó kó kójọpọ̀ fún mi tí wọ́n ní bí mo ṣe lọ ní màá ṣe bọ̀ ní orúkọ Jésù wọ́n gbèrè tìjú ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ọwọ́ tó lòun ó dòmí ayé mi dúró tó lòun jẹ́ káyé mi kó sàn tó lòun jẹ́ káyé mi kó sàn lọ bí rere ní orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú kó gba agbára lọ́wọ́ rẹ̀ gbogbo ogun tó ní bẹ́ẹ̀ ṣe lọ lẹ́sẹ̀ bọ̀ ní orúkọ Jésù wọ́n gbèrè tìjú ni dáàdì mọ́mì mo ní wọ́n gbèrè tìjú ẹ rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú ó yá kó fi àṣẹ dá wa lóhùn lórí àwọn ìpele ìkíní kejì kẹta àdúrà ó yá kó fi àṣẹ dá wa lóhùn mọ́mì ẹ rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní ìjọjọ mo sọ fún wa pé màá mú àwọn ẹsẹ̀ fásitì kan wá fún wa àwọn ẹsẹ̀ bíbélì tí a lè máa lò ní ọ́fíìsì wa àti àwọn tí a jẹ́ pé a ní ṣọ́ọ̀bù tí ó jẹ́ oníṣòwò mo dá májẹ̀mú yẹn mo dẹ̀ mú wá láti lè ṣe kíni láti lè fún wa fún àwa tá a jẹ́ oní ọ́fíìsì ẹ bá mi kọ àwọn sáàmù yìí sílẹ̀ ẹ kọ sáàmù yìí Psalm 35 9 to 17 ní ìgbà méje ẹ rí i pé mo ní ká bu omi kan ní ìgbà méje orin Dáfídì 35 9 to 17 àwa tá a mọ̀ pé ọ́fíìsì ní tiwa ní o ọ́fíìsì tá a ti ń dá àwọn ènìyàn lóhùn tá a dẹ̀ fẹ́ kí àwọn ènìyàn àlàáfíà kó máa wá síbẹ̀ tá a fẹ́ kí àwọn ènìyàn tó lè fà wá lọ́wọ́ sókè kó wá síbẹ̀ tá a fẹ́ kí àánú àwọn ènìyàn gidi kó máa wá síbẹ̀ òun ni sáàmù yìí wà fún a ó kà sínú omi ni sáàmù yìí Psalm 35 9 to 17 a ó kà ní ìgbà méje 2 Samuel 22 34 to 39 2 Samuel 22 jàre 2 Samuel 22 34 to 39 àwọn ọlọ́fíìsì ni àwọn sáà méjèèjì yẹn wà fún ẹ jẹ́ ká kà sínú omi tí a bá kà sínú omi ẹ jọ̀ọ́ mọ́mì dáàdì ẹ̀yin tẹ́ ní ọ́fíìsì yẹn gangan fúnra ara yín lẹ máa kúnlẹ̀ níwájú omi yìí
ẹ máa gbóhùn àdúrà sókè níbẹ̀ ṣùgbọ́n ẹ má bá mi fi nǹkan oríṣi mẹ́ta kan sínú omi náà tí ó jẹ́ nǹkan mẹ́ta tẹ́ ẹ má bá mi fi sí fún ọ́fíìsì ni àwa tá a mọ̀ pé a ní ọ́fíìsì tá a ti ń dá àwọn ènìyàn lóhùn tá a dẹ̀ fẹ́ kí àwọn ènìyàn gidi kó wá síbẹ̀ tá a fẹ́ àwọn ènìyàn àlàáfíà tá a fẹ́ àwọn ènìyàn gidi tí wọ́n ràn wá lọ́wọ́ nípa ọ́fíìsì yẹn tí wọ́n polongo ọ́fíìsì yẹn tí ògo ọ́fíìsì yẹn yóò jáde ẹ bá mi fi nǹkan oríṣi mẹ́ta kan sínú rẹ̀ nínú omi yìí ẹ bá mi fi iyọ̀ síbẹ̀ iyọ̀ díẹ̀ náà ni ẹ bá mi fi pẹ̀fún síbẹ̀ pẹ̀fún díẹ̀ náà ni ẹ dẹ̀ bá mi fi oyin díẹ̀ sínú ẹ̀ honey ẹ bá mi fi sí ẹ rí kò síbi tá a bá fi oyin sí èèrà máa ń lọ wọ́ bá ní tí wọ́n sì máa la upo dùn ó dandan kí adùn kó wọ ọ́fíìsì yẹn wọ́n ní ojú bẹ́ẹ̀ la ṣe máa mọ ọbẹ̀ tí ẹnu báyìí la fi máa mọ ọbẹ̀ tí ò ní iyọ̀ nínú ẹnu báyìí la fi máa mọ ọbẹ̀ tí ò ní iyọ̀ nínú ojú la fi máa mọ ọbẹ̀ tí ò ní epo ṣùgbọ́n ọbẹ̀ tí ò ní iyọ̀ nínú ẹnu báyìí la fi mọ̀ wọ́n máa fẹnu ròyìn ọ́fíìsì yẹn sí dáadáa ni wọ́n á fẹnu ròyìn ọ́fíìsì yẹn sí dáadáa ẹ mọ̀ pé báyìí ẹnu báyìí ìní abẹ́rẹ́ máa fi tún aṣọ ṣe ó dandan kán fẹnu tún ayé yín ṣe bábẹ́rẹ́ bá sọ bá yẹ ẹ́ rí i pé abẹ́rẹ́ wọn fi ṣe náà ni mọ́ṣíìnì ó fi tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó fi ẹnu rẹ̀ ó fi abẹ́rẹ́ fi tún ṣe nìyẹn ẹnu náà ni wọ́n á fi polongo ọ̀rọ̀ yín ọ́fíìsì yẹn fún àwọn tí ò mọ ọ́fíìsì yẹn láti lè mọ̀ láti lè wá ṣe ohun tó tọ́ pẹ̀lú yín ní ọ́fíìsì náà ẹ̀ ń bèrè pé nígbà mélòó lẹ ó ka ìwé 2 Samuel ẹ kà ní ìgbà mẹ́ta 3 times ẹ kà ní ìgbà mẹ́ta ṣùgbọ́n orin Dáfídì yẹn ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa kà ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe wá rí pé méjèèjì ti jẹ́ mẹ́wàá nìyẹn ó dandan kí ire kó wá yín wá kí ayọ̀ kó wá yín wá sí ọ́fíìsì yẹn mo sọ nípa orin Dáfídì 35:9-17 ní ìgbà àkọ́kọ́ 2 Samuel 22:34-39 ní ìgbà ìkejì ṣùgbọ́n sáàmù yẹn ìgbà méje ni o Samuel yẹn 2 Samuel yẹn ìgbà mẹ́ta ẹ wà kúnlẹ̀ síwájú ẹ̀ nígbà tẹ́ bá ka wọn sáàmù ìtàn gbogbo bí ẹ bá ṣe fẹ́ kí ìrìn àjò ọ́fíìsì yẹn rí ilé ẹ̀sẹ̀ sọ fún Ọlọ́run ẹ gbàdúrà sí dáadáa tí ẹ bá gbà tán ẹ jọ̀ọ́ ẹ má bá mi fi omi yẹn má fi wọ́n ọ́fíìsì yẹn lórúkọ Jésù ayọ̀ ìgbéga ìyanu ògo ńlá yóò wọnú ọ́fíìsì yẹn wá ẹ ó rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù ní Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn oníṣòwò mà dáde fún oníṣòwò ẹ bá mi ka ìwé Psalm 3 ẹ bá mi kà á ẹ ka 6-8 péré dáàdì ìgbà 9 lẹ máa kà á àwọn oníṣòwò ìgbà 9 ni wọ́n máa kà á ìgbà 9 ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa kà á fún oníṣòwò ni ìgbà 9 ni wọ́n yóò kà á ohun tí wọ́n yóò kàn fi sí náà ni iyọ̀ díẹ̀ ni wọ́n á fi sínú omi yìí àwọn náà wọ́n máa fi wọ́n ṣọ́ọ̀bù wọn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dì wọ́n mú gbogbo ogun òkúta tó gun gbèsè yẹn ọba májẹ̀mú yóò dáwọ́ ẹ̀ dúró lórúkọ Jésù ṣọ́ọ̀bù yẹn kò ní di títì pa olè arólè mi ò dẹ̀ ní ìjà láéláé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹlẹ́ẹ̀gbọ́ ti sáàmù ẹ̀yin oníṣòwò yẹn Psalm 3 ni mo sọ nípa ẹ̀ kí wọ́n jọ kán bá wa kọ síwájú ẹ̀ kí wọ́n lè rí Psalm 3:6-8 9 times ìgbà 9 times ní ìgbà 9 kí wọ́n kà á mọ́ fi iyọ̀ díẹ̀ ṣe lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú a ó máa tà òkòwò wa yóò sì máa gbèrú ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ ọwọ́ wa gbogbo ogun gbèsè gbogbo ogun wàhálà yẹn gbogbo ogun tó ń tú owó ká yẹn lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́
ẹ ó rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. tẹ́ ẹ bá gbàgbé ẹ rí i pé ìjọsìn yìí ilé ìjọsìn wa ìjọ Kérúbù and Séráfù church ní ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú tó lè láfi fún wa ní nǹkan tó dàbí ohun tó lè máa bá wa ṣẹ́ ogun lórí ìrìn àjò ayé wa. Wòlíì wọ́n gbọ́dọ̀ ní ohun ọ̀rọ̀ ìtúsílẹ̀ fún àwọn ènìyàn olóòfin àbẹ́ pé a máa ń mú bólúwa bá ní ká mú wá ẹ rí i pé kì í ṣe gbogbo ìgbà bí Olúwa bá ní ká filẹ̀ a kì í filẹ̀ ṣùgbọ́n tí ohun Olúwa bá wí pé ká ṣe fún àwọn ènìyàn òun là máa ń ṣe lórí ètò yìí láti jẹ́ pé a ó fi ran ara wa lọ́wọ́. ẹ rí i pé Bíbélì la ti mú ọ̀rọ̀ yìí jáde ohun mẹ́tẹ̀ẹ̀ta tá a dẹ̀ ní ká lò yẹn kò sẹ́ni tí ó fi lọ́fíńdà sára tí ayé ò ní mọ̀ wò ká lọ́fíńdà ìdẹ́ lórun tó fáyín o gbogbo wa là ń lò ó gbogbo wa là dẹ̀ ń jẹ iyọ̀ gbogbo wa là ń lá oyin lórúkọ Jésù. oyin ayé tèmi àti yín kò ní di ògbú o. ohun mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ohun tí Ọlọ́run dá sínú ayé ni tá à ń lò nínú ilé wa iná là ní ká lò láti fi ṣe kíni láti fi tún omi yìí ṣe láti lè máa lò nínú ọ́fíìsì àti ní ṣọ́ọ̀bù wa lórúkọ Jésù. Olúwa yóò dàpọ̀ mọ́ iṣẹ́ yẹn tẹ́ ẹ fẹ́ ṣe yẹn Olúwa yóò dàpọ̀ mọ́ ó ti di ohun àdúrà ó ti di ohun ẹ̀bẹ̀ àdúrà sí yín lórúkọ Jésù yóò sì bá yín lára mu ẹ lò ó ẹ ó rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò tún ayé yín ṣe yóò fi oyin fi adùn sí ọ́fíìsì yẹn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. à ń lọ nínú àdúrà àwọn bóyá àìsàn nìyẹn ẹ jẹ́ ká gbàdúrà fún mọ́mì dáàdì fún diabetes yẹn ó yẹ bu omi sí ọ̀dọ̀ fún ìtọ̀ ṣúgà yẹn bomi sọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ ẹ bomi sọ́dọ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù fún ìtọ̀ ṣúgà tó ń ṣe yín ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó mú kúrò láti wákàtí ọ̀wẹ́ lọ ní orúkọ Jésù ó yá ìtọ̀ àlàáfíà lẹ́ẹ̀mọ̀tọ̀ gbogbo ẹ̀mí tó mú yín gbẹ yẹn gbogbo ẹ̀mí tó mú yín rù yẹn gbogbo ẹ̀mí tí wọ́n wá ń sọ oúnjẹ tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ gbọ́dọ̀ mu sí ẹnu yín ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó wọ inú ayé yín ó yá kó tún àgọ́ yẹn ṣe ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. fún dáàdì tó ń lu ọ̀pá yẹn ẹ jẹ́ á sọ fún Ọlọ́run omi yín náà ní kẹ́ gbé lọ́wọ́ ẹ jẹ́ á sọ fún Ọlọ́run májẹ̀mú ó yá lọ nú omi yìí tí dáàdì bá ti mu omi tí mọ́mì bá ti mu omi yẹn gbogbo ogun ẹ̀sán nínú àgọ́ ara wọn yẹn gbogbo ogun ẹ̀sán tó jẹ́ wọ́n máa lu ọ̀pá yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá lọ tún àgọ́ ara yẹn ṣe gbogbo egun wọn ní orúkọ Jésù ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ìwọ egun ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run májẹ̀mú ó yá kó wọ inú rẹ̀ àbájọ tí Pétérù tí Pétà jọ àti ìránṣẹ́ rẹ̀ yẹn tí wọ́n ní àwọn òní ó ní wúrà fàdákà èmi kò ní ṣùgbọ́n tí mo ní náà ni pé ní orúkọ Jésù Kristi wọ àárọ̀ yìí tó wà ní tẹ́pìlì dáadáa wọ́n máa wá gbé kalẹ̀ níbẹ̀ ní gbogbo ìgbà ní àràárọ̀ wọ́n wá gbé bẹ̀ wọ́n èèmọ̀ àwọn tí ó gbé wá ṣùgbọ́n bàbá yá wọn tún wá gbé àwọn tó ń gbé àárọ̀ yẹn wá ní ojú ọ̀nà dáradára yẹn àwọn kan ti fi ṣe business torí yóò mọ̀ ní ìdá mẹ́wàá tí wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé wọ́n ń gbé lọ sí ẹnu tẹ́pìlì ní ojú ọ̀nà tó dára láti lè máa lọ tọrọ owó ṣùgbọ́n Pétérù àti Pétà wọ́n ní kò sí wọ́n ní àwọn òní àti Jọ́nà àti Pétà wọ́n láwọn òní ṣùgbọ́n ohun tí àwọn ní ni pé ní orúkọ Jésù Kristi kó dìde kó sì máa rìn wọ́n jọ fà lọ́tún fà lọ́sì wọ́n dẹ̀ fà sókè gbogbo egun ẹsẹ̀ rẹ̀ sì ṣe kíni ó nà òun gán sáré wọnú ilé Ọlọ́run bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run mọ́mì dáàdì ẹ̀yin náà ó yin Ọlọ́run brother sister mo lẹ́yìn náà ó yin Ọlọ́run gbogbo ogun ẹ̀sán yẹn nínú àgọ́ ara yín yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá mo rán ọ síbẹ̀ yẹn lọ tún àgọ́ ara yẹn ṣe mọ́mì bí mo ṣe ń wò yẹn Ọlọ́run májẹ̀mú yóò tún ayé yín ṣe ẹ ó rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí gbogbo ohun tó dàbí ogun ẹ̀sán yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó yẹ mu nínú omi yẹn ẹ bù nínú omi yẹn ó yẹ fi wọ́n ibi tó ń tẹ ló ń ròyìn yẹn ogun ẹsẹ̀ yẹn ó yẹ fi wọ́n ibẹ̀ ogun apá tó ń ròyìn yẹn tẹ wá dẹ tó ń lọ̀pá yẹn ó yẹ bù síbẹ̀ ẹ̀yin yẹn fi rá ó yẹ yan síwájú ẹ̀yin síwájú ní ìgbà mẹ́ta ẹ porúkọ Jésù ó yẹ ẹ máa yan Ọlọ́run wọnú ẹ bàbá jọ̀wọ́
ó yá wọ̀ lórúkọ Jésù ó yá ẹ̀yàn lórúkọ Jésù Olúwa yóò wọnú egungun yẹn yóò sì ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè ẹ kò ní gbò rẹ̀ mọ́ ó yẹ bẹ̀rẹ̀ sí fi rìn ẹ máa fi yin Ọlọ́run dáàdì ẹ fi yin Ọlọ́run ó yẹ fẹsẹ̀ yẹn yẹn ó yẹ máa fi yin Ọlọ́run lórúkọ Jésù ogun à ń lu ọ̀pá yẹn kò ní jẹ́ ìpín yín mọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó yá fún àwọn ọmọ tẹ́ ẹ ní ògbọ́ràn yẹn ṣé kò sí nítòsí ẹ mú á tinú yín lọ dáhùn nínú rẹ̀ já ẹ mú ẹ̀yẹn sọ fún Ọlọ́run ọmọ tí ògbọ́ràn tó ń dààmú yín yẹn ọmọ tẹ́ ẹ̀ ń rí tí ọkàn yín bàjẹ́ yẹn Ọlọ́run májẹ̀mú mo mu omi yìí sínú mi inú mi ló ti jáde Ọlọ́run májẹ̀mú mo rán omi lọ sínú rẹ̀ gbogbo ohun tó dàbí ohun tó ń bà mí lọ́kàn jẹ́ nínú ara yẹn mi ò fẹ́ mọ́ Ọlọ́run ó yá lọ tún àgọ́ ara rẹ̀ ṣe fún mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù ẹ máa gba inú yín tó ti jáde Ọlọ́run májẹ̀mú tí mò ń rí nínú ayé lágbájá Ọlọ́run ó yá lọ tún ṣe bàbá tún ṣe ọmọ tún ṣe ohun tí mo fẹ́ rè bí mo ṣe fẹ́ kó rí rè bí mo ṣe fẹ́ kó yàn rè bí mo ṣe fẹ́ kó dà rè bí mo ṣe fẹ́ kó jẹ́ rè Ọlọ́run máa tún ṣe ó yá tún ṣe Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó yá mú omi yẹn ní ìgbà mẹ́ta ẹsẹ̀ mú ní ìgbà mẹ́ta lórúkọ Jésù ó yá omi yẹn kó lọ dáhùn nínú ẹ̀ omi yẹn lọ ní ìgbàgbọ́ ṣé bẹ́ẹ̀ gbàgbọ́ Ọlọ́run májẹ̀mú yóò tún ṣe ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa kó dá yín lóhùn àmín lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú adúpẹ́ àyàn fún ìpàdé tèní adúpẹ́ fún ètò tèní adúpẹ́ fún àdúrà tèní Ọlọ́run àwọn Ọlọ́run àyàn agbé ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa Ọlọ́run májẹ̀mú a tún lọ sí ilé ní ọ̀sán yìí ọba àwọn ọba ó yá dúró tì wá